ẹ̀jì. bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn bá kó bá ṣàṣàlátù fún wọn. wà bí ọ̀fùsí wà karamati fi qissati Sariyatil Khulaji. àtàwọn karama tó ṣe fún Sayyidina Umar àfi ṣàṣàlátù kọ́lọ̀ wọn bá kó gbọ́lá kó wọlé àṣàlátù yẹn kó bá wa kẹ́ gbogbo wọn. wà bí amúrí Zinuraynil. abọ́kúrò ń bẹ̀ bọ́sọ́dọ̀ Usman Zinurayn al-mustahil mustadil baji wa bil hasani fil ilmi za. Sayyidina Ali karamallahu wajha. wa fa bi sahibil khulaji wa ala sibtaini wa ummihima. ìyá wọn ìyá Fatima àtàwọn ọmọ ẹ̀ yìí. wa jamil ali. àti gbogbo ará ilé. bihim falaji. wa ala al-husnaini wa ummihima. wa jamil ali bihim falaji. kọ́lọ́wọ́n bá kó bá kẹ́ wọn kó bá kẹ́ wọn. àmín. ya rabbi bihim wa bi alihim. pẹ̀lú àsàlátù tá a tọrọ yìí. ajil bil faraj. ajil bin nasri wa bil faraji. aránṣẹ́ àti ṣípayá kọ́lọ́wọ́n bá kó ṣe fún wa. àmín. àwọn ọkọ ìyàwó Muhammad Toha àti Mariam tí à ń so wọ́n pọ̀ lénìí kọ́lọ́wọ́n bá a fi ọlá ẹ̀bẹ́ a fi sí tóbi ẹ̀bẹ́ kọ́lọ́wọ́n bá sísopọ̀ yìí kọ́lọ́wọ́n má jẹ́ kó yà wá bẹ̀ láéláé. àmín. àmín. èyí tí Jáde tá à ń retí tá a bá so ọkọ àti ìyàwó papọ̀ tí Jáde lẹ́yìn ẹ̀ tọ́lọ́run sọ fún wa wípé àwọn méjèèjì tá a so pọ̀ yìí mawaddatan ìfẹ́ ló kọ́kọ́ ṣáájú tán ríra wọn tán wúnra wọn kí ni kejì rahma òun lọ́mọ òun ni kejì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ọmọ ìfẹ́ ló kọ́kọ́ ṣáájú ọlọ́run bá lóun dá wa látara kọ̀ọ̀kan abo kan min anfusikum azwajan litaskunu ilayha. tó bá ṣe wàhálà lọ tó bá ń bọ̀ lálẹ́ tó ti rẹ̀ ibi tí ó fara pamọ́ sí tí ó jókòó sí tọkàn ẹ̀ ó balẹ̀ sí òun náà lóbìnrin. wa ja'ala bainakum mawaddatan wa rahma. ó wá fi ìfẹ́ wa rahma àti ọmọ ó fi sáàrin wọn. inna fi zalika laayatin liqawmin yatafakkarun. min anfusikum yẹn ó sì lè tu nítorí pé min anfasikum. akramakumullahu. èyí tó wọ́n jù tó ò lè ríru ẹ̀ òun náà lóbìnrin obìnrin tọ́lọ́run bá ṣe fún yẹn tó a sí pé ọkàn yẹn balẹ̀ ò ní lè ríru ẹ̀ níbòmí min anfasikum nìyẹn. Allahu akbar. so Mariam inú nǹkan tó wọ́n jù la fẹ́ kó jẹ́
làwọn òbí ẹ̀ náà tọrọ ìpè kò jẹ́ inú wíwọ́n yẹn ni kò hùwà torí pé ọkùnrin ìran mẹ́ta lọkùnrin akramakumullahu obìnrin náà ìran mẹ́ta ni arrijalu thalathatu anwa ìpín mẹ́ta ni wọ́n rajulun oríṣi mẹ́ta ni wọ́n àwọn ọkùnrin rajulun kaligizai ọkùnrin mi ó dàbí oúnjẹ la yustaqina anhu ó lè rọrọ̀ kúrò lọ́dọ̀ ẹ̀ wa rajulun kadawai ẹlẹ́ẹ̀kejì ìran kejì yóò dàbí oògùn téèyàn ń lò yuhtaju ilayhi marratan a máa ní bùkátà sí wa yustaqina anhu ukhra torí ń fọyàn oògùn òfọ́rí oògùn kínní ọkùnrin mi ò dà bẹ́ẹ̀ wa yustaqina anhu ukhra a sì ní bùkátà kúrò lọ́dọ̀ ẹ̀ ń gbà míì wa rajulun kadai ọkùnrin mi ò á dàbí àárẹ̀ na'udhu billahi min zalika ọlọ́run ní jẹ́ ká ríru ẹ̀ amina tó bá rọ́ọ̀lù yàn báyìí àárẹ̀ ni ìbálò ẹ̀ yóò rẹ̀ ìyàwó ẹ̀ Allahu akbar jẹ́ ọkùnrin tó dà gẹ́gẹ́ bí oúnjẹ tí ò ṣe tíyàwó rẹ̀ ò lè ní bùkátà sí nǹkan mi àfiwọ́ náà Allahu akbar irú ẹ̀ ni kò jẹ́ bẹ́ẹ̀ náà lóbìnrin jẹ́ mẹ́ta wan nisa'u thalathun mẹ́ta làwọn náà imra'atun obìnrin kan wà tó yá sí pé hayyinatun ó rọ̀ layyinatun kò le afifatun imú nǹkan fúyẹ́ muslimatun gbogbo ìròyìn tó dáa ló pé lásán wadudu waludu ìbímọ ìtọ́jú ọmọ ìrè ọmọ tu'inu ahlaha ala dahari òun máa ran ọkọ ẹ̀ lọ́wọ́ lórí tígbà bá lè fọkọ ẹ̀ ni wala tu'inu dahara ala ahliha irú obìnrin bẹ́ẹ̀ kò ní retí wípé kígbà dá fọkọ ẹ̀ wa qalla ma tajiduha àmọ́rù yẹn ó wọ́n ó wọ́n min anfasikum ìyẹn ni kí wọ́n Mariam jẹ́ akramakumullah fọkọ ẹ̀ wa mar'atun ẹlẹ́ẹ̀kẹta afifatun muslimatun mùsùlùmí ni oníròyìn tó dáa díẹ̀ innama hiya wi'a'un lil walad wa laysa ghayru zalika yàtọ̀ sí kó bímọ kò sáǹfààní kan tọkọ ẹ̀ rí lára ẹ̀ Allahu akbar má jẹ́ rú bẹ́ẹ̀ wàlúdùn wàdúdùn lànẹ́bì sọ irú bẹ́ẹ̀ ni kò jẹ́ wa mar'atun ẹlẹ́ẹ̀kẹta gillukum malin yaj'aluha Allahu fi unuki man yasha'u yóò dà gẹ́gẹ́ bí iná tí mú yàn lórí akramakumullahu ọrí tí ò ní kúrò nú orí yẹn irú hayyakumullah obìnrin bẹ́ẹ̀ má jẹ́ rú bẹ́ẹ̀ hayyakumullah gbogbo àwọn nǹkan tí àfikún fún nǹkan tí àwọn baba YK ti sọ ó ní torí lé ní nǹkan mẹ́ta wà fún yàn àwọn ọjọ́ téèyàn bá ń dunnú ọjọ́ dunnú yẹn kò ní rántí gbogbo nǹkan tó bá ń sọ fún Allahu akbar ìdùnnú yẹn ni ó ti bò ó lójú má yẹ kí dùnnú bò ẹ́ lójú lẹ́nu àtúnsọ àsọtúnsọ ni wọ́n máa sọ eléyìí láàrin ẹ̀yin méjèèjì ọkọ àtìyàwó tó èèyàn bá sì ń dunnú kọ́ra dunnú mọ́ níwọ̀n torí bí ìdùnnú lọ́tà tí ń wọlé Allahu akbar ẹ̀yin ó ti lùsì gáàdì ní bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dùnnú yẹn ẹni tó fẹ́ ṣaburú kan ṣaburú ni
kọ́lọ́n kò ṣọ́ wa ń bẹ̀. àmín. gbogbo eléyìí ẹ dì í mú kẹ́ ẹ máa gbé síwájú yín ní gbogbo ìgbà ẹ sì má fi àdúrà lẹ̀. so nípa bẹ́ẹ̀ èmi náà dúró lórí yẹn. hayyakumullah. màá fẹ́ kí léni nísìn bàbá ìyàwó ńkọ́. bàbá ìyàwó ẹ dákun ẹ bá wa bùn àwọn tí ń ṣàròyé yìí ní sùúrù. bàbá ìyàwó wọ́n ló ń jẹ ni wọ́n ń pín, ẹ dákun ẹ pín pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ dìde ẹ bá ń gbága fún wọn. bàbá ní ẹ gbága fún wọn. ìyá ìyàwó ńkọ́. ìyá ìyàwó. bàbá ọkọ. bàbá ọkọ. bàbá ọkọ. ẹ jókòó. àwọn èèyàn máa ń ṣì í lò àbí ṣì í gbọ́ torí Ìlọrin ni ìyàwó, Ìlọrin ni ọkọ. wọ́n á ní ìyàwó sàárà, kò sí ìyàwó sàárà o. ẹni tí wọ́n gbà pẹ̀lú sàárà ó ṣe déédéé nǹkan tí Ànábì sọ. sallallahu alayhi wa sallama. ẹni tó fẹ́ tíyàwó tó fẹ́ fẹ́yàwó, Ànábì wa ní kí ló ní tó fẹ́ fi dùn ìyàwó rẹ nù. olóhùn ò ní nǹkan kan, kódà o wọlé wò bójú òrùka lásán báyìí ló bá ní tó bá fi fún wípé mo fún ẹ lórùka yìí. walau khatamun min hadid. ìyẹn ni làwọn ẹlòmíín sì gbọ́ sí pé ká fún ìyàwó lọ́wọ́ lóòka ó túmọ̀ wípé má fẹ́ lé omi ìlé, kò ń ṣe bẹ́ẹ̀. èyí tí àwọn bàbá máa ń ṣe nílọrin, wọ́n á ní kọ́ ní kùránì tó bá kọ́ yẹn sàárà nìyẹn. Allahu akbar. ìyẹn ni pé bàbá ni ó ṣe, bàbá ìyàwó ni ó ṣe gbogbo nǹkan fún rẹ̀, yóò wá ní mo fún ṣáàtì kọ́ lálùkùránì. Allahu akbar. ìyẹn làwọn ń pè ní sàárà. wọn yìí fẹ́ èèyàn ṣe sàárà o. akramakumullahu. ìyẹn jẹ́ odidi kan. nísìnyí ńgbà tí bàbá ọkọ kékeré, torí kékeré sì ni. Allahu akbar. lópin ìgbà tó ní àgbà. Allahu akbar. lórí ìjó tó sì wà láyé. wọ́n sì láwọn àgbà ńlẹ̀ púpọ̀. àwọn àgbà tó níyẹn kékeré lòun. young boys ni wọ́n. bá kékeré lòun. Allahu akbar. mo wá bí mo ní ará Èkó ni bàbá ìyàwó ni, sáré Èkó ní ìyàwó ni. ó ní rárá, ó ní Ìlọrin náà ni. èwo lẹgbẹ́ wá sí kò ìsí tẹ̀ ṣe ní Ìlọrin. lọ́wọ́ ni àwọn fẹ́ Èkó ni wọ́n ń gbé. Èkó tó ń gbé yìí làwọn ò fẹ́ dààmú lọ Ìlọrin mọ́. Allahu akbar. òun ó wá láti Kánò pẹ̀lú àwọn tó ń bá ní tó ń bá kó wa, so àwọn ó ṣe é lẹ́kọ̀ọ́. Allahu àti akbar. pé àwọn fẹ́ kí n wà ń bẹ̀. Allahu akbar. ó dà pẹ̀lú gọ́lọ́ màá wà ń bẹ̀. alhamdulillah. so ìyàwó tá a ṣe tó jẹ́ ti Ìlọrin yìí, ẹ sì rí i pé àwọn bàbá wa ìmáàmù aláya
hafizahullahu wa ra'ahu. bá a ṣe ń ṣe wòlímọ̀ kùránì hadakọ̀ òun lèyí tí wọ́n ṣe yìí èyí tá à ń ṣe yìí tí wọ́n ń pín oúnjẹ káàkiri wòlímọ̀ nìyún àmọ́ bá a ṣe ń lò ó wípé wòlímọ̀ ni bọ́n ṣe ń ṣe. ni wọn mùsùlùmí sì ni wọn tó ta kọ́ béèrè náà nù pé ǹjẹ́ ọmọ mùsùlùmí ni ọmọ yìí ẹni àá ọmọ àfa ńlá ọ̀dà á ṣèwádìí rẹ̀ náà nígbà tá a ṣèwádìí àwọn kọ̀wọ́ náà gbogbo wa jọ mọ́ra wa látara bẹ́ẹ̀ àwa kọ lẹ́tà fún wa pé ayọ̀dọ́mọ bíi fún yín àfi fún yín àfi fún bàbá Mágàjíjọ náà wọ́n dẹ̀ dé sí padà pé àwọn dúpẹ́ wọ́n tún wá dúpẹ́ lọ́dọ̀ wa nínú ilé gẹ́gẹ́ bí aládàá wa. gbogbo òun la gbọ́ yìí o káṣá Allahu akbar. Allahu akbar. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní tẹ́ bá rí ẹni tí ó ní ẹ̀sìn. iza atakum man tardawna dinahu wa khulqahu. ẹ rí ẹni tó lẹ́sìn tó níwà. fazawwijuhu. tẹ́yìn lọ́rùn fazawwijuhu ẹ fọmọ yín fún. sallallahu alayhi wa sallam. òun lè ṣe yìí. so kìí ṣe pé a rí ọkùnrin lójú títì abẹ́mọ̀ arúbìnrin lójú títì abẹ́mọ̀ wọ́n tọrọ ẹ̀ ni wọ́n ti wá sọ mọ́nú wáàsí fún àwọn bàbá wáìkì ti sọ pé ń ta lọ tọrọ tá dídì lọ tọrọ yẹn àìra aláre o. Allahu akbar. àìra aláre gbàmú dáadáa àwọn ni wọ́n tọ́ débi tí wọ́n tọ́ dé tó fi wùn ẹ́ ẹni tó wùn ẹ́ lára yẹn má jẹ́ ó bọ́lẹ̀. Allahu akbar. má jẹ́ ó bọ́lẹ̀ ẹni tó sì wùn Mariam náà lára rẹ̀ kó má jẹ́ ó bọ́lẹ̀. ẹ jókòó tí o bá ti bọ́lẹ̀ kẹ́ ẹ mọ̀ pé tó ẹ wà lójú ọ̀nà nìyẹn. alhamdulillah. alhamdulillah. ẹni tábà béèrè ní ìsinmi pé ṣó tẹ́ ẹ lọ́rùn yìí tí wọ́n ní wọ́n ẹni tí wọ́n fi ẹ́ ṣe Mariam ó tẹ́ ẹ lọ́rùn. ó tẹ́ mi lọ́rùn. náà. ó tẹ́ mi lọ́rùn. dídé kó sọ̀rọ̀ kó gbé microphone sẹ́nu dáadáa. ó tẹ́ mi lọ́rùn. àwọn ohun ọ̀gbọ́ o. ó tẹ́ mi lọ́rùn. ó ló tẹ̀hún lọ́rùn. nǹkan tó bá tẹ̀yàn lọ́rùn torí tó tẹ́ lọ́rùn sọ ma pé ọkùnrin ẹyọ kan so ikọ́ ni ọkùnrin so nǹkan tó dẹ̀ tẹ́ lọ́rùn yẹn wàá tẹ̀ láṣẹ tó bá tẹ̀lé àṣẹ ni ìgbésí ayé yín ó fi rọrùn so ọlọ́run ní dàárín irú ọlá al-Qur'an jókòó àwọn lọ bá mi tọrọ èmi kọ́ mo rán wọn wá ṣàlàyé fún gbogbo ayé nìsín pé ìwọ ló rán wọn o ìwọ ló ń o ìwọ ló tẹ́ lọ́rùn o sọ bẹ́ẹ̀ fún gbogbo ayé kí gbogbo ayé gbọ́. ayakunla èmi ni mo rán wọn sá èmi náà ni mo sì rí ti. gbé kinní sẹ́nu gan. ayakunla mo ní èmi ni mo rán wọn èmi náà ni mo sì rí ti. o rán wọn yín pé kíni. pé kàn bá ń tọrọ rẹ̀ náà ní sáyà. kàn bẹ́ẹ̀ tọrọ ta ni. kàn bá ń tọrọ Mariam. Ọlọ́run lòun rán wọn pé kàn bá ń tọrọ Mariam kó fi ṣe kíni ṣé kó máa ránṣẹ́ kiri ni.
sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni èwo yẹ kó máa ránṣẹ́ kiri ni. bẹ́ẹ̀ ni láti fi ṣaya sà. ẹ́ láti fi ṣaya láti fi ṣèyàwó. láti fi ṣe ìyàwó. bẹ́ẹ̀ ni sà. wọ́n ti sọ fún wa lẹ́ẹ̀kan Ànábì ní istawsu bin nisa'i khayran fa innahunna khuliqna min dil'in a'waj wa inna a'wajaha a'la. ìwọ náà kà á nínú kéwù so nẹ́sífù ẹ̀rẹ̀ o ìdajì ẹ̀ nìyí èní yìí ìdajì yìí pẹ̀lú ìdajì ló jẹ́ tẹ́lẹ̀ o ò tí ì pé èní yìí ló ń pé. wal mar'u nisfun wa baqi nisfi niswanu. ìdajì ara yòókù. wa kullu faridin siwa rahmani nuqsanu. wa kullu faridin siwa rahmani nuqsanu. Ọlọ́run nìkan ni ò pé méjì. téèyàn bá dẹ̀ jọ́ lọ́hùn tí ò pé méjì yẹn ààbọ̀ ni ẹ́. Allahu akbar. ọkùnrin ààbọ̀ ni obìnrin náà ààbọ̀ ni níjọ́ tí wọ́n bá fẹ́ra wọn náà dodidi. Allahu akbar. so Ọlọ́run jẹ́ ó mú dání dáadáa kó sì tọ́jú ẹ̀. Àmín. jókòó. ọ̀ya wàá mú ọwọ́ bá ń so ọwọ́ wọn pọ̀ ọwọ́ òun ìyá àti bàbá ìyàwó torí ọ̀dọ̀ bàbá ìyàwó ló ti tọrọ ẹ̀. no bàbá ìyàwó ló fẹ́ fi ọmọ ẹ̀ fún. bàbá ìyàwó bi izni ahlihinna. ọwọ́ báyìí. ẹ bọ̀wọ́ yẹn ẹ wá fi àtàǹpàkò méjèèjì kóra wọn. bisimilahi rahman rahim. pẹ̀lú orúkọ ọlọ́run bá jọ kí ayé ọba àṣàkẹ́ ọ̀run. Ìlọrin ni sadaki kò ṣe sadaki a ti mọ̀ pé sadaki máa wà. bàbá ní Ìlọrin ìyàwó Ìlọrin là ń ṣe ọ̀rọ̀ sadaki kò rújú ó ti wà ń bẹ̀. àfáà lọ́kọ ìyàwó. àfáà lọ́kọ ìyàwó àfáà níyàwó náà. ìyàwó náà. àwọn méjèèjì àfáà ọmọ àfáà ni wọ́n. níbi tá a bá ti mọ. ibi tá a bá ti mọkọ tá a mọ ìyàwó ńlá tọpinpin gbogbo nǹkan. sadaki ń kọ́. lámà á pé dandan sadaki dá àmẹ́lẹ́ yìí ó ti dá wa lójú kó ti wà ń bẹ̀. alhamdulilah. 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 pẹ̀lú orúkọ ọlọ́run. alladhi khalaqal insana. ọba tó dá ìran mọ́ ènìyàn. wa ja'ala bainakum mawaddatan wa rahmatan. ó dá gbogbo ọmọ ènìyàn látara bàbá kan ṣoṣo tí í ṣe ànábì Adam àti ìyá ńlá wa Hawa. ó wá ní látara méjèèjì ni àwọn àrọ́mọdọ́mọ lọ́kùnrin lóbìnrin wá tara wọn jáde látara méjèèjì tó wá jáde tá a wá pọ̀ yìí ọlọ́run wá fi kalẹ̀ nínú àṣẹ rẹ̀ wípé a máa ríra wa. tó fi àlùbáríkà sí gbogbo àwọn àrọ́mọdọ́mọ wọ̀nyí báwa fọ àlùbáríkà sí tìyín náà lẹ́nìí. bisirril fatiha. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Bàbá ní kẹ́ ẹ jókòó. Igi ti so báyìí. Alhamdulillah. 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 Ọ̀rọ̀ kan tó kù tí mo fẹ́ sọ. Akramakumullah. Ó ní bí jókòó ìṣe rí lé ní. Allahu akbar.
وأنطلق من هذه الجلسة أوجه كلامي إلى البرافزة الذين أتوا من أقصى المدينة ما شاء الله من الشمال. اسم البروفيسور عبد الشكور البروفيسور عبد الشكور يوسف إسحاق ومن وبروفيسور تجاني أحمد. جميع البرافزة. إنني اليوم أنا مسرور جدا بلقائهم الحمد لله. ولا أصف هذا المكان أو أصف ما لقيته منهم، لا أستطيع أن أصفه. الله أكبر. إنه فوق الوصف. الله أكبر. وأنا اليوم في هذا المكان قد سمعت ما قاله وما يقولون. إنهم يقولون عن شيخ الإلوري رضي الله تعالى عنه أقوالا أنا لا يعني فوق العادة. الله أكبر. وأيضا